Merry Christmas to you all. A kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o. Mo ní kí n mú gist inú ọdún tuntun wá fún yín ni. Kábíyèsí àti Queen Naomi wọ́n lọ fún outing lọ, wọ́n jáde. Wọ́n lọ sí a very nice place pẹ̀lú Tadenikawo. Gist tí mo mú wá fún yín nìyẹn, ẹ jẹ́ ká jọ gbọ́. Is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. If today is your first time, please subscribe, share, like and comment on my video. And if you are my whole subscribers, I say thank you. I really appreciate you all. God Almighty will bless you. Okay. Lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo appreciate yín o. Gist tèmi. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Kábíyèsí àti Queen Naomi wọ́n ní wọ́n jáde, wọ́n lọ sí a very nice place pẹ̀lú Tadenikawo. Wọ́n ní ìgbà tí Kábíyèsí láwọn fẹ́ spend the time pẹ̀lú Queen Naomi àti Tadenikawo, ìpọ́dọ̀ wọn làwọn ti máa ṣe Christmas. Wọ́n ní àwọn olórí bẹ̀rẹ̀ wàhálà, wọ́n bẹ̀rẹ̀ ìjà o. Kábíyèsí sọ wípé kò sí ẹni kankan tí àwọn lè lọ ṣe Christmas pẹ̀lú bí ò ṣe ọmọ àwọn, wípé àwọn ní láti spend time pẹ̀lú ọmọ àwọn. Wípé every time táwọn bá ti wà pẹ̀lú ọmọ àwọn, ọkàn àwọn máa ń balẹ̀ ni, inú àwọn máa ń dùn, ayọ̀ àwọn máa ń kún pẹ̀lú Queen Naomi, pé Queen Naomi fi àwọn lọ́kàn balẹ̀. A ní ká mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé, bí Kábíyèsí ṣe wí, wọ́n ní Queen Naomi ó yàtọ̀ ní ọmọbìnrin. Wọ́n ní àwọn ò lè fi Queen Naomi ṣeré. Wọ́n ní bí a ṣe mọ̀, Kábíyèsí wọ́n ti sọ fún àwọn olórí pé kí wọ́n lọ ralé. Èyí tó jẹ́ pé nínú wọn ti ralé, ṣùgbọ́n àwọn míì tó ń ralé wọn tí ì lọ. Ẹ̀yin èèyàn lé, Kábíyèsí ò lè mú Queen Naomi wá sínú palace yẹn àfi táwọn olórí bá lọ. Nǹkan tí Queen Naomi sọ fún wọn nìyẹn. Wọ́n ní táwọn olórí yìí ò bá kúrò nínú palace, àwọn ò ní wá sínú palace. So Kábíyèsí ń tiraka láti jẹ́ kí àwọn olórí kúrò nínú palace yẹn so that Queen Naomi á lè padà wá. Wọ́n ní àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré o. Wọ́n ní torí aya tí Ọlọ́run yàn fún àwọn ni Queen Naomi. Kábíyèsí ní àwọn mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀dá Queen Naomi ní dáradára ni fún àwọn. Ẹ dẹ̀ mọ̀ wípé Kábíyèsí ti sọ wípé ní December yìí àwọn fẹ́ wà pẹ̀lú wọn, wípé torí 2024 àwọn ò fẹ́ kí ìyàwó àwọn àtọmọ àwọn wà ń tà, wípé àwọn fẹ́ kàn ti wọnú palace by 2024 ọdún tá fẹ́ wọ̀ yìí, páwọn ò fẹ́ kí ìyàwó àwọn wà níta. So gbogbo àwọn ọ̀rọ̀ tí Kábíyèsí ń sọ yìí, wọ́n ń sọ pẹ̀lú ọkàn wọn ni. Wọ́n ní tí Queen Naomi pé tí Kábíyèsí bá feel any down, bóyá inú wọn ò dùn, wọ́n ní wọ́n máa pe Queen Naomi. Wọ́n láwọn olórí àwa máa lẹ̀ mógiri, wọ́n máa gbọ́ conversation wọn. Ẹ rí pé èyí tó lágbára. Wọ́n ní wọ́n á lọ pe Queen Naomi pé inú àwọn ò dùn. Wọ́n ní Queen Naomi á ní kán ní sùúrù, fọkànbalẹ̀. Wọ́n láwọn olórí àwa máa lọ yọjú, wọ́n máa lọ fetí mógiri. Wọ́n ní in fact gan, wọ́n ní àwọn bíi maid servant Kábíyèsí gan, wọ́n tún máa lọ ṣòfófó nǹkan tí Kábíyèsí ń sọ. Wọ́n máa lọ sọ fún àwọn olórí. Ẹ rí pé èyí tún lágbára. Wọ́n ní kò sí nǹkan kan tó lè ya àwọn àti Queen Naomi. Wọ́n ní àwọn tí ń rí obìnrin, wọ́n ní tí Queen Naomi yàtọ̀. Wọ́n ní ọ̀kín ni Queen Naomi. Ẹ mọ ẹyẹ tí wọ́n ń pè lọ́kìn? Arẹwà ẹyẹ ni. Ẹyẹ tó jẹ́ pé skin ẹ̀ máa ń dán. Ló beautiful jù, ló lẹ́wà jù nínú gbogbo ẹyẹ, ọ̀kín. Kí Kábíyèsí tó lè pe Queen Naomi lọ́kìn. Ẹ mọ̀ pé àwọn ìwà kan wà tó jẹ́ pé ó tún mú mọ́ ọ̀kín. Wọ́n níwà ìpẹ̀lẹ́. Queen Naomi gentle in spirit.
wọ́n beautiful, wọ́n gentle. Kì í ṣe pé kóbìnrin rẹwà nìkan lójú, but láti inú ọkàn wá, she is a beautiful woman. Ìwà wọn wu gbogbo èèyàn, ìwà wọn wu èmi obìnrin gan ká tó wá sọ pé ọkùnrin. Ah! In fact, ọ̀kín ni Kábíyèsí pé Queen Naomi o, wọ́n lọ́kìn ní àwùjọ ẹyẹ ni Queen Naomi. Wọ́n ní àwọn ò lè fi, wọ́n láwọn ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré o. Wọ́n ní kò sí nǹkan kan tó lè dàárín àwọn àti Queen Naomi rú. Wọ́n ní kò sí anybody tó lè yẹ àwọn àti Queen Naomi. So Kábíyèsí lọ sí ọ̀dọ̀ wọn àti Tadenikawo, wọ́n jọ jáde, wọ́n jọ spend Christmas together nítorí wípé wọ́n ní àwọn fẹ́ mú inú ọmọ àwọn dùn. Wọ́n ní àwọn olórí wọn ń kùn, wọ́n náà ń sọ̀rọ̀. Wọ́n ní Kábíyèsí ní tó bá di January, àwọn á wà pẹ̀lú àwọn olórí. Wọ́n ní àwọn olórí ní kí ló dé tó jẹ́ pé Kábíyèsí ní láti lọ spend time pẹ̀lú Queen Naomi ní December ní Christmas yìí tó yẹ káwọn jọ wà together. Wọ́n ní Kábíyèsí ní láti bí ọdún kan náà ti ní àwọn. Wípé tó bá ń sọ pé ta ló yẹ kó jealous, wọ́n ní Queen Naomi ló yẹ kó jealous kì í ṣe àwọn. Wọ́n ní so ọ̀dọ̀ Tadenikawo àti Queen Naomi làwọn ti máa spend time àwọn together. Ẹ̀yin èèyàn lé, Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi o, àfi tá a bá ń parọ́ tanra wa. So ìtorí ẹ̀ ni Kábíyèsí fi lọ sí ọ̀dọ̀ wọn láti lọ spend time pẹ̀lú àwọn àti Tadenikawo. Wọ́n jọ wà ní Christmas period yìí ni. Wọ́n ní inú wọn dùn gan. Wọ́n ní he was very very happy to be with Queen Naomi àti ọmọ wọn. Ẹ̀yin olórí, nǹkan tẹ́ ń bínú fún kò yé mi o, because Kábíyèsí ti sọ fún yín, wọ́n ní kẹ́ ẹ kẹ́rù yín, kẹ́ ẹ lọ sílé táwọn rà fún yín. Wọ́n ní ìyẹn ló lè solve problem tó wà nílẹ̀ yìí o. Ó better kẹ́ ẹ listen o. Advice Mashola nìyẹn. Ó better kẹ́ ẹ kẹ́rù yín, kẹ́ ẹ lọ sílé tí Kábíyèsí rà fún yín, so that ẹ máa ní peace of mind. Nínú gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé, peace of mind ó jà, ó ṣe kókó. And mi ò rí nǹkan tó bad ńbẹ̀, because ọkọ yín ni, ọba yín dẹ̀ tún ni. Ọkọ dẹ̀ ló lórí aya. So nǹkan tó bá dẹ̀ bá sọ, final ni o. Ẹ má jẹ́ kí Kábíyèsí bínú o. Ẹ mọ̀ pé ọdún 2024 la wà yìí. Ẹ mú New Year, New Revolution o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. A kú ọdún, a kú ìyèdún. Merry Christmas to you all. Mashola Gist TV. Ó love everyone. Àtọmọdé, àtàgbà, àtobìnrin, àtọkùnrin. Gbogbo yín mo nífẹ̀ẹ́ o. Ìfẹ́ tí mo ní sí yín kò kéré báyìí. Ó pọ̀ gan-an. Mo dẹ̀ appreciate gbogbo àwọn tó jẹ́ pé wọ́n subscribe. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o. Ní àṣẹ Ọlọ́run ọba. Merry Christmas and Happy New Year in advance. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe. Gbogbo wa lájọ máa wọ 2023 yìí pẹ̀lú inú dúdùn, ayọ̀ àtàlàáfíà. Gbogbo nǹkan tẹ́ wá ń fẹ́ nínú 2023 lọ́lọ́run máa ṣe fún yín. Ẹni tí ò bímọ á bímọ, ẹni tó fẹ́ kọ́lé á kọ́lé, ẹni tó ń wá visa lọ sí anywhere in the world á rí visa gbà. Ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you for your support. I love you all. Ọlọ́run á mú inú gbogbo yín dùn. Christmas to Queen Naomi and Kábíyèsí. Enjoy your vacation together. Torí vacation la fẹ́ pè. Ẹ máa gbádùn ara yín. Ẹ ṣé. God bless you all. Please subscribe, like and share. Thank you.